láǹfààní láti máa gbọ́ mi, ọmọ yín náà ni, ọ̀rẹ́ yín náà ni, olólùfẹ́ yín náà ni, àyànfẹ́ yín náà ni, àkàndọ̀rọ̀ Àwíkòǹkò. Ẹ kú déédé àkókò yìí. Èdè Yorùbá TV náà lẹ́tún sí bẹ́ẹ̀ tẹ̀ tún já sí níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Bí náà bá tán lásọ ẹ jẹ́ kí tán lè kánná níbi tá a sì rókò tì sí náà láà fàbọ̀ sí. Orí kẹsàn-án náà lárúkọ tì sí níbẹ̀ mo ṣèlérí pé a ti tẹ̀ síwájú kẹ̀kàn má gbàgbé àrọwà tí mo fi síwájú yín ni pé ìgbàkígbà tẹ bábà ìpolówó ọjà pàdé ní ìkànnì Èdè Yorùbá TV àti àwọn ìkànnì Àwíkòǹkò tó kù ẹ má fò kúrò lórí ẹ̀, ẹ má skip kúrò lórí ẹ̀ ni mo ń sọ. Ìdí ni pé kó lè jàǹfààní fún mi lónìí lọ́la tàbí lásìkò tẹ́nìkan kan mọ̀. Ṣé mọ̀ wípé kúṣẹ́ ni mo rí iṣẹ́ yá. Ọmọ oko tí yóò jẹ búrẹ́dì kó ná ó fèsò ránṣẹ́ lè ọ̀nà ẹni kankan láti farabalẹ̀ wo àwọn polówó ọjà ọ̀hún bóyá ìṣẹ́jú àáyá ọlọ́gbọ̀n ìṣẹ́jú àáyá tàbí ìṣẹ́jú kan àbọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀nà ẹni kankan kò ná ẹ lówó, kò ná ẹ ní dátà, kò ju wíwò tẹ́ ń wo iná lọ. Eléyìí náà kò kọjá kò pọ̀jù fún ìrúbọ láti gbádùn ìwé aládùn yìí àtàwọn ìwé aládùn míì tá a ti kà sẹ́yìn àtàwọn ìwé aládùn míì tá a tún padà kà. Kò sí fún méjì fún ìgbádùn yín ni. Ẹwà èdè ń bẹ nínú Yorùbá, ẹwà èdè ń bẹ nínú ìwé kíkà. Mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló fẹ́ràn ìwé kíkà ṣùgbọ́n iṣẹ́ a máa díwọ́ kì í sákòókò fún yín láti gbé ìwé dání. Àkọ́kọ́ nu. Ẹlẹ́ẹ̀kejì, àwọn ẹlòmíín kò lè kà á kí wọ́n gbádùn rẹ̀ nítorí àìlèka Yorùbá dáadáa. Ṣùgbọ́n eléyìí àǹfààní ń bẹ fún yín láti máa ṣiṣẹ́ yín lọ kẹ̀sì tó máa gbádùn ìwé aládùn ọ̀hún. Tẹ́ bá kàn ti parí orí kan tí ní pé kẹsùn sórí kejì. Báyìí orí kẹsàn-án la fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ẹni tí ò bá tí ì ka orí kẹjọ ẹ padà síbẹ̀ láti mọ nǹkan tó ṣẹlẹ̀ ká tó dórí kẹsàn-án. Ẹ láti wò láti orí kínní dé orí kẹjọ kẹ tó wo orí kẹsàn-án kẹ tó lè gbádùn orí kẹsàn-án. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Onígbogboǹse òun náà làkọlé tí ń bẹ lórí kẹsàn-án ọ̀hún. Bàbá wa Akéwòmí Ìṣọ̀lá ni wọ́n kọ ìwé aládùn ọ̀hún Ogún Ọmọdé. Ìparí ẹ̀ Ogún Ọmọdé kì í ṣeré fógún ọdún. Àkàndọ̀rọ̀ Àwíkòǹkò náà ló kọ mi lẹ́ẹ̀kan sí i. Ẹja tó mọ ká tó jọ gbádùn ìwé ọ̀hún. Bàbá kan wà tí máa ń kiri oògùn òyìnbó wá sí abá wa. Àrísáyà ní orúkọ rẹ̀, orúkọ Sami ni. Àìsáyà làwọn onígbàgbọ́ ń pe orúkọ yìí ṣùgbọ́n bàbá Onígbogboǹse ní Àrísáyà ni wọ́n ń pè é ní ìlú ọ̀hún. Èyí ló jẹ́ kí gbogbo èèyàn máa pè é ní Àrísáyà Onígbogboǹse. Bó bá ti wá bà á máa pariwo fire medicine. Ọkàn àpótí ńlá kan sí ẹ̀yìn kẹ̀kẹ́ rẹ̀. Ẹnu gan sì dùn púpọ̀. A máa ka àwọn oògùn tó ní lọ́kọ̀ọ̀kan. Gbogbo ń ṣeré. Oògùn tuntun tó yìnbó Amẹ́ríkà kan ṣe ó wà fún òtútù, ẹ̀fọ́rí, ibà, ọ̀rá ríro, inú rírun, ẹ̀yìn dídùn, làkúrègbé, òyì ojú, aràn, inú kíkùn, ìgbẹ́ yíyà, sòbìà, ìfọ̀n, èélá, nárun, ẹ̀yì ọmọdé, àìjọ̀lọ ara àgbàlagbà, ìdádúró fóbìnrin, arẹmọ ọkùnrin, jẹ̀díjẹ̀dí, agogoro, etí dídùn, ọ̀nà ọ̀fun gbígbẹ, onígbá méjì, òkèlè, ikọ́ ọ̀fẹ, ìdènà ilẹ̀ gbígbóná, apá arápá, gìrì ọmọdé, tàǹpárá, tuntun yún, jìgá, àkàndùn. Àrísáyà ní aṣọ tó máa ń wọ̀. Aṣọ bíi ti wọléwọlé ni. Akọ kàkílé kàkí, aṣọ ẹnu dúdú, adé ẹlímẹ́ǹtì, aṣèwájú rọ̀ǹdù. À ń sọ a ò mọ ibi tó ti rí bàtà sọ́jà tó máa ń kàn mẹ́sẹ̀. Ìta gbangba ló máa ń dúró sí. Gbogbo àwọn tó bá fẹ́ ra nǹkan sì sùn yìí ká. A máa mú oògùn jáde lọ́kọ̀ọ̀kan. A máa sọṣẹ́ tó ń ṣe àtìlélò rẹ̀. A sì máa ṣe oríṣiríṣi àpèjúwe. Lọ́jọ́ kan báyìí ó tún wá nírọ̀lẹ́. Mo tún gbé e dé o. Ògúnnágbòǹgbò ti dátọ́ nídìí àtọ̀ọ́lé. Ọmọdé nìkan kọ́ ló ń tọ̀ sílé. Àgbàlagbà mìíràn ń tọ̀. Bíi ti ẹnìkan òkè ọ̀hún tọ́wọ́lé kọ tán tó tún ń tọ̀ sílé. Bó bá ti fẹ́ sùn á bomi sínú gbá ágó ìtira. A sọ fún ọkọ pé òrùngbẹ ló máa ń gbẹ òun lóru. Bó bá ti jí láàárọ̀ tó rí pé òun ti tọ̀ aya rò domi náà sílẹ̀. A sì sọ pé òun jarunpá lu omi náà ni. Lọ́jọ́ kan sá bó ti sùn lọ́kọ rẹ̀ bá gbé omi kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Bó ti jí tó tún rí pé òun tọ̀ ó wá ìgbà omi kò rí. Àṣírí tú. Adélébọ̀ àtọ̀ọ́lé ẹ má jẹ́ kójú tì yín o. Ẹ wá rà o.
bẹ́ẹ̀ bá sì lè wá báyìí tá a bá ṣe tán ẹ wá rí mi láṣìírí èyí tá à ń wí yìí èyí tá à ń wí dé o kẹ̀búyẹ̀rì àmúbíẹ̀yá àdúrójà apakòkòrò oògùn abẹnugọ̀ngọ̀ àmọ́ àní ọ̀jẹ́ oògùn yìí wà fún gbogbo kòkòrò ara àti tinú bí kòkòrò bá mú ọ fìrà láàárọ̀ àti lọ́sàn-án àti lálẹ́ oògùn yìí kan náà tún wà fún èèfù ìdọ̀tí ọ̀nà ọ̀fun bí èèfù ọ̀bá jẹ́ kó jẹun tígbà lóde ọ̀jẹ́ kó gbádùn mú síbí kan láàárọ̀ ọ̀kan lọ́sàn-án àtọ̀kan lálẹ́ kíá lẹ́nu rẹ̀ ó sì kọ́ ọ̀nà fún alágàárà ní àkókò yìí ní ara bàbá òde ọ̀yá kí àwo tó ti lé eégún ọdún dé ní àsán náà ti lé ntọ́ bá ṣe bàbá ọdẹ tí ọba fi lè sọdẹ lọ ká gbà wípé nǹkan òun nira èmi ọ̀gbọ́ rí pé àìsàn sí bàbá ọdẹ òun fúnra rẹ̀ ló máa ń sọ pé pírí lolongo jí ẹnìkan kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ ṣùgbọ́n báyìí ó ti tó ọ̀sẹ̀ kan gbáko tí bàbá ọdẹ ò ti lè bọ́ ọ̀ta wọ́n lè fò lọ́wọ́ lára tó ń ṣe kò lè jẹun dáadáa. nígbà tí ọmọ rẹ̀ Ògún gbàrú gbọ́ nípa oògùn apakòkòrò yìí àrílọ́sára tó sì lọ́ọ́ mú fún bàbá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oògùn ní bàbá ọdẹ ti lò tí ò ṣiṣẹ́ tó ó tilẹ̀ ní òun kò fẹ́ràn oògùn òyìnbó ó ní ewé inú igbó àti egbò ìdí igi ló ń lò dàgbà ọmọ rẹ̀ ní kó dé èyí wò ná kí ó tó lè sọ bó dára tàbí ọ̀dára lóòótọ́ ńgbà tí bàbá ọdẹ mu síbí kan gbogbo ẹnu rẹ̀ ló lágàárà oògùn náà lágbára jù ó kó eré ẹnu rẹ̀ lọ́yà bàbá ọdẹ ò tiẹ̀ mọ̀ wípé oògùn náà ti bóun lẹ́nu nítorí pé èrí ti pọ̀ jù lẹ́nu rẹ̀ tẹ́lẹ̀ bàbá ọdẹ ní oògùn náà mà dára o kíá ló ti mu síbí kan sí kò tún tó ìṣẹ́jú márùn-ún tó tó fi mu síbí kẹta síbí ìmùkọ ló fi ń lò ó dípò síbí tíì ó ní ara òyìnbó ni wọ́n fi díwọ̀n oògùn náà ó ní bí òyìnbó tí ara rẹ̀ kò bá gbó bá lo síbí kan ó yẹ kóun ó lè lo síbí mẹ́ta dáadáa bàbá mú oògùn tán fẹ̀yìn lélẹ̀ ó ń retí kí ara máa yá àṣemájèlé ń bàbá ọdẹ gbé mì lọ́nà kínní àdìsáyà tó ta oògùn kọ̀ mọ́ lílo rẹ̀ nínú fi omi kan ní òyìnbó ní kí wọ́n ta síbí kékeré kan sí kí wọ́n fi yọ ẹnu lásán ni o a gbọ́dọ̀ gbé mi o àdìsáyà ní mímu nítò lọ́nà kejì bàbá ọdẹ tún ti mu ju iye ìwọ̀n tí àdìsáyà fi àìmọ̀kan ṣàpèjúwe lọ ọ̀rọ̀ náà bọ́wọ́ sórí ká tó sùn lálẹ́ ọjọ́ náà bàbá ọdẹ ò gbádùn mọ́ ó ń yí kiri ńlẹ̀ ó ń joró ó ní ó dàbí èyí tí wọ́n dá iná sí ikùn nì ó mu àwọn ẹ̀rọ májèlé tó nílé ó mu epo títí kò sẹ́pẹ́rẹ́ ńgbà tí ọ̀ràn yìí ọ̀wọ̀ mọ́ gbogbo àgbààgbà péjọ oníkálukú ń gbé àpòrò tó ní jáde baálé dábàá pé kí wọ́n wá àrísáyà lọ ó wá yani lẹ́nu pé kò sí ẹni tó mọ ibi tí àrísáyà ń gbé. kò jẹ́júwe ibi tó ń gbé fẹ́nikẹ́rin bó bá ti dárúkọ ibìkan lónìí ọ̀tọ̀ níbi tó máa dárúkọ lọ́la ó tiẹ̀ ti sọ láìpẹ́ pé ìgboro Ìbàdàn ló ń ti ń wá bóyá nítorí wíwá kiri báyìí ni kò jẹ́ káyìsáyà sọ ibi tó ń gbé fún ẹnìkan ìrora bàbá ọdẹ yìí pọ̀ lápọ̀jù àwọn ọmọdé dúró síta wọn ò já ráàyè súnmọ́ ọ̀dọ̀ àwọn àgbà wọ́n ń wọlé wọ́n ń wọlé wọ́n ń jáde wọ́n ń foríkorí wọ́n ń sọ̀rọ̀ hùrùhùrù ẹnìkan kan ò sọ̀rọ̀ sókè yàtọ̀ sí àwọn àgbà tí wọ́n ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ gbogbo àbá wa dákẹ́ rọ́rọ́ iyọ̀lá dọ́lápọ̀ àkànmú àti èmi jókòó sí yàrá tí a ti máa ń sùn à ń gbàdúrà pé kọ́lọ́ngàn má jẹ́ kí bàbá ọdẹ ó kú o kò yẹ kí bàbá ilé kú rárá ọ̀kan lọ́jẹ́ nínú gbogbo àwọn ọkùnrin àbà ó ga gan ó tagun ó sì gbọ̀nlẹ̀ lógun a máa rìn bí jagunjagun ikùn rẹ̀ ò jó pẹ́rẹ́pẹ́ lọ ṣùgbọ́n igbá àyà rẹ̀ tóbi gidi ó ti tó ọmọ 60 ọdún síbẹ̀síbẹ̀ bí ọmọ 30 ọdún lórí a máa lọ sí ìgbé ọdẹ oṣù 3 láì wálé eyín ẹnu rẹ̀ kankan ò yín jẹ ó ní irùngbọ̀n fẹ́rẹ́fẹ́ gbogbo ìgbà lọ máa ń dàbí ẹni pé ọrùn rárẹ̀rìn díẹ̀díẹ̀ ó lágbára púpọ̀ àwọn àgbà sọ fún wa pé ìjà kan tí ó bá àwọn haúsá olóbì 6 jà ní ọjọ́ kan àwọn mẹ́fẹ̀ẹ̀fà sá lọ ní o ńgbà tí ọwọ́ ìyá dùn wọ́n a gbọ́ pé ọyọ yín ọ̀kan ó dá ọ̀kan lápá ó sì fi gídígò bá rẹ̀ kí ọ̀kan jẹ́ pátápátá kò sí olè tọ́jà ní abà wa rí ẹ̀rù bàbá ọdẹ ló ń bà wọ́n o ó ti sọ pé bí olè kan bá wo abà ilẹ̀ ni ó máa gbá títí ilẹ̀ máa fi mọ́ tí gbogbo aráyé sì máa rí gbogbo àwọn ọdẹ àdúgbò ló ń ṣèbà fún òun ni wọ́n fi máa ń kì í ní
àrèjì kárùbọn arápárugi ẹ̀ẹ́dọ́gbọ̀n. ọ̀fàdà wọn mọ lẹ́yìn ẹkùn lóòótọ́ sẹ́ kò yẹ kí bàbá ọdẹ ó kù bí tá a ti ń fọkàn gbàdúrà báyìí láti gbọ́ ariwo ìyàwó bàbá ọdẹ kékeré ó ké tó ẹ gbà mí o orí mi burú. àwa mọ̀ pé sàǹgbá ti fọ́ bàbá ọdẹ papòdà ó rebi tí ọmọkùnrin rè ẹni ńlá lọ sọ́run gbogbo àbá dàrú ìyàwó kékeré ń pariwo sá ó sì lóhùn òmù o àrísáyà ó ṣe o àrísáyà ó ti pa o àrísáyà. àwọn àgbà dọ́gbọ́n àti sọ fún ìyàwó yìí kó yé pariwo àrísáyà ṣùgbọ́n ìyàwó ọ̀gbọ̀ òkìkí kàn káàkiri àdúgbò pé ẹni rere lọ wọ́n ṣe òkú bàbá ọdẹ dáàyè kan àwọn ọdẹ patú méje láti ìgbà yìí ní ẹnì kan ò ti gbòòrò àrísáyà mọ́ lóní olónìí. báyìí ńlá parí orí 9 ìwé náà Ogún Ọmọdé pẹ̀lú agbára Ọlọ́run orí 10 láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí mẹ́ńbẹ̀ Olúṣọlá. títí ìgbà náà gẹ́gẹ́ bí àrọwà àti ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín ń pé tẹ bá ìpolówó ọjà pàdé ní ìkànnì yìí Ẹwà Èdè Yorùbá TV ẹ má fò kó lórí ẹ̀ kó lè já àǹfààní fún mi lónìí tàbí lọ́la àánú Ọlọ́run àlàyé onífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan yín lẹ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi nígbà gbogbo ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awikonko TV àti Awikonko TV Live. ẹ sọ̀scribe sáwọn YouTube channel mi ẹ̀rẹ́ ìtẹ́ Ẹwà Èdè Yorùbá TV ẹ má kúrò lórí ẹ̀ láìkì sí pé subscribe ilé yìí ọmọ fún yín ní àmì nígbàkigbà tí mo bá fi àyọkà tuntun sí àyín yọjẹ́ kẹ́ ẹ máa gbọ́ tàbí kẹ́ ẹ máa wò ó lóòrèkóòrè ní gbígbóná fẹlifẹli bó bá ti ń jáde. bákan náà òun náà ni wípé ẹ lè darapọ̀ mọ́ ètò yìí nípa kíkílìkì lórí thanks. eléyìí yóò fún yín láǹfààní láti ra àwọn stíkà fún mi. eléyìí òun náà ni láti kún wa lọ́wọ́ ṣe mọ̀ wípé gbà fún mórílé òun ni gbà fún gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì òun náà lè fi sùúrù ránṣẹ́ lé àná Ọlọ́run àlàyé nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wálẹ̀ pé bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò minimini ajú wa ṣe o.